Ladies and gentlemen, how are you everybody? Ṣàlàáfíà lẹ wà. Ṣé rí mo fẹ́ sọ̀rọ̀ kan. Orúkọ mi ni Mr. YS. Lórí ọ̀rọ̀ Nàìjíríà yìí ni. Nàìjíríà yìí ti spoil. Ṣé mo nǹkan tó bá nìkan spoil, ó ti bàjẹ́. Nǹkan tó bá ti bàjẹ́ tí ò bá ti látúnṣe kéèyàn lọ ṣe kí nìkan lọ ta dànù ni. Wọ́n ti ta Nàìjíríà yìí, àwọn kan ti ronú pa ẹ̀ láti bíi past 15 to 20 years ago. So wọ́n ti tà fúnra wọn, wọ́n ti tà yín mọ́ Nàìjíríà, ẹ̀yin tẹ́ ń gbé bẹ́ẹ̀. Ọlọ́gbọ́n èèyàn mo fẹ́ kó bá mi gbọ́rọ̀ yìí o. Ọlọ́run ò ní dá yín lọ́pọ̀lọ́ rú o. Ẹ bá mi ṣí akíní ìkórìn gan. Ṣé rí bàbá Tinubu, bàbá wa ní àgbà òye ní àgbà olóṣèlú ní àgbà onílàákàyè ní. Kí ló dé tí gbogbo kíní ìwà rí báyìí? Tẹ́yìn gan tẹ́ àmọ́ nǹkan tẹ̀ ń ṣe gan mọ́. Nàìjíríà yìí tó bá ti dé pé o sọ̀rọ̀ báyìí wọ́n á ní kán wá gbé ẹ̀. Mẹ́wàá òótọ́ là ń sọ, ṣé bí nǹkan tá à ń rí àti pépà tá à ń ka àti nǹkan tá à ń rí gbogbo ẹ̀ là ń rí náà. Adé ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń ṣe nǹkan yìí, àwọn aráàlú. Ṣó dáa? Nísìnyí, bàbá Tinubu ní kí wọ́n kó fighter jet. Ó ní ó kọ ìwé sí house pé kí wọ́n approve ẹ̀ fún wọn. Wọ́n fẹ́ kó fighter jet gbogbo ti Nàìjíríà, wọ́n fẹ́ kó lọ sí Kútọ́nù lọ́dọ̀ Talon. Nǹkan má bàa gbàjọba lọ́wọ́ Talon torí pé wọ́n ṣì ń wò pé nǹkan mi tún ṣì lè ṣẹlẹ̀ ní Kútọ́nù. You understand me? Now, nǹkan tó ṣẹlẹ̀ Nàìjíríà yìí sìn, ṣé kò ti tó wa rán? Lórílẹ̀‐èdè yìí sìn, tí wọ́n ń pààyàn kiri, gbogbo fighter jet tí ò táwa gan lò ní Nàìjíríà ń bí báyìí, ẹ ti ní kán kó gbogbo ẹ̀ lọ sí ilẹ̀ Kútọ́nù, kán lọ fi rescue ìjọba Talon. Gbogbo kan tí ò tó wa lò níbí báyìí, ọmọ orílẹ̀‐èdè yìí mẹ́. Náà ń sìn, wọ́n ti kó fighter jet Nàìjíríà lọ sìn. Ìyà ń jẹ yín lé yín, ẹnu yín ò kà lé yín, lè tó lé yín, ilé onílé lẹ fẹ́ lọ tò. Mi ì sọ̀rọ̀ sí yín o, ẹ má bínú o. Tó lé yín, rí Nàìjíríà tò, ìlú onílù lẹ fẹ́ lọ tò. Kò sí wàhálà. Jẹ́ kí n sọ reason tí bàbá Tinubu ṣe ṣerú ẹ̀, ẹ̀yin ọmọ Nàìjíríà. Ìdí tí bàbá wa ṣe ṣerú ẹ̀ ni pé ṣé mo kí bàbá wa ní chairman ECOWAS, àwọn ní chairman gbogbo àwọn president Nàìjíríà, bàbá Tinubu ni. Ṣàìṣẹ́ ti ní pé wọ́n ti ń gbàjọba káàkiri ní gbogbo Áfíríkà káàkiri, sójà ti ń take over, fine. Ẹ rí pé wọ́n fẹ́ take over Nàìjíríà náà, wọ́n ti rí ṣe. Ẹ má jẹ́ ń tọ́ yín jẹ. Sórí ẹ mọ̀ pé Kútọ́nù ẹgbẹ́ Nàìjíríà ló wà. Má jẹ́ ń tọ́ yín. Bàbá Tinubu, nǹkan tó wà lọ́kàn bàbá Tinubu tẹ́lẹ̀ tó ń gbé wọn ní àyà sókè, òun ni títí Trump tó ń kó sójà bọ̀, gbogbo yẹn gangan ló wà lórí ẹ̀mí wọn gan tẹ́lẹ̀ tí wọ́n mọ̀ tó fẹ́ ṣe mọ́. You understand? Ìyẹn gangan jẹ́ nǹkan tó wà lórí àyà wọn, tó dúró lórí àyà wọn báyìí gẹ́gẹ́ bí nǹkan tí àwa mọ̀. You understand? So now nígbà tí Talon tẹ́kọ̀ọ́ ráwọ̀ kékeré yẹn tẹ́wọ̀n pé ṣé Kútọ́nù jẹ́ Nàìjíríà ni, kí ló kan Nàìjíríà pẹ̀lú Kútọ́nù? Tí wọ́n sójà bá fi gbàjọba Kútọ́nù, sójà máa gbàjọba Nàìjíríà.